ẹ gbọ́ ṣé lóòótọ́ ni Esabod fẹ́ẹ́ fi àkọ́bí rẹ̀ sóògùn ìtajà. Délé Òdùlé ló sọ bẹ́ẹ̀ níwájú ilé MC Olúọmọ lákòókò tí Mr Latin fi ìyà tí ó tọ́ jẹ bàbá Wándé nítorí Rónkẹ́ Òṣòdì Òkè. Ẹnu sùúrù sí o. Aláàjì Òkúnnù fún ọmọ 54 years lóyún níbi ìsọmọlórúkọ Àmọ̀tẹ́kùn. Ó lè jẹ́ pé iná wọn ló wọ̀. Adúpẹ́ o, Queen Ayọ̀ Balógun ọ̀gá àwọn oníjùjú ti gbà pé òun ju Sàláwà Àbẹ̀ní lọ. Ókè, wọ́n ń jà sí àgbà. Adúpẹ́ tẹ́ bá wọn yanjú ẹ̀. Afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ. Iṣẹ́ ọwọ́ Mr Latin ọ̀gá àwọn onítíátà ò mọ́. Àṣé Abọ́lájí Amúsàn ló pa Spartacus Hollywood actor. Oòrò látìgbà tí a ti ń wá ẹni tó pa Spartacus àti Mr Latin yẹn lọ́wọ́ nínú ikú má nìyẹn. Okay. Ẹ káalẹ́, Evangelist Atúrọ̀tọ̀ àbí Olùbọ́ ló ń kí yín. Yankan bí ọgbẹ́ DSS Ògbónléjà Wúdẹ̀ aláṣejù babajẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì tẹ ajá nípa láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry ní ìròyìn kúmọkùmọ ti ń wáyé. 15 minutes to aago 4:00 ni wọ́n sin ọkọ̀ olóyún ní ìlú Nàìjíríà. Ẹ wá nǹkan fìdígún láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà ṣàrà lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin. La Funky Beauty Skin Care ló ṣe onígbọ̀wọ́ ìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí. Ẹ ṣé bí ẹ ti ṣe lanu sílẹ̀ bí àmùkù ọsàn tí ẹ ń gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Bí eré bí àwàdà ni àṣírí Mr Latin ṣe tú sí àwọn oníròyìn kúmọkùmọ lọ́wọ́ níbi ìsìnkú ọkọ̀ olóyún. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí ogún bá jẹ lọ ó dájú ọgbọ̀n yóò jẹbọ̀. Ní kété tí wọ́n ti sin òkú onínúure Fatai ọkọ̀ olóyún tán ni Mr Latin ti bẹ̀rẹ̀ sí ní kà bòròbòrò bíi àjẹ́ tí ó lu pàkúté lákòókò tí Esadai ń wá ẹni tí ó bá òun sun ẹkún níbi ikú burúkú kan tí ó pa ọ̀gá Fajik láì sọ fún ẹnìkankan. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́, ẹ máa ṣe hàhàhà bí ọmọ kú lọ́wọ́ adití. Mr Latin ṣe àlàyé bí iṣu ṣe kún àti bí ọ̀bẹ ṣe bẹ́. Ọkọ Adérónkẹ́ ní ìlú Dublin sọ bí òun ṣe fi májèlé sí orí àga Spartacus ní ìlú Jerusalem ní ọjọ́ Iléyá. Iṣẹ́ bí máa kún ọwọ́ yín o, Mr Latin. Dádì Junior sọ fún àwọn oníròyìn kúmọkùmọ pé òun kò lè wá la ojú òun sílẹ̀ kí sinimá Spartacus wá tàjú sinimá ọmọ òun Tóyìn Àyìnmákù Alákadá Reloaded coming soon lọ. Mr Latin wá sọ bí ara òun ṣe bù mọ́ aṣọ àti bí orí òun ṣe wúfù bíi búrẹ́dì Agége lọ́jọ́ tí sinimá Spartacus kọ́kọ́ jáde sí gbogbo àgbáyé tí ó ta 60 million copy. Èyí ló mú kí òun rò ó wípé kí ojú má ríbi a ó lẹ̀ ṣingọ́ọ̀mù mọ́ ni. Ìròyìn kúmọkùmọ náà ni ẹ sì ń gbọ́, ẹ má sọ di ìjà. Mr Latin sọ síwájú pé ẹni fẹ́ pe musin yóò fẹ̀yìn bí èèyàn fẹ́ pe òyìnbó yóò yìnbọn ẹnu. Àpè mórísọ̀pọ̀ ni à ń pè ẹgbẹ̀ẹ́dọ́gbọ̀n. Ọ̀rọ̀ yìí ló mú kí MC Olúọmọ pé àwọn àáfàá tí wọ́n wá tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ fún Alhaji Fatai ọkọ̀ olóyún kí wọ́n tó lọ tán láti bá òun ké sáàmù tàbátì àdá 17 million fún pírẹsidẹ́ǹtì àwọn Tampa fún ìmọ̀ tara ẹni nìkan tí Dádì Junior hù lórí ikú tí àgbájọwọ́ àwọn onítíátà fi pa Spartacus òyìnbó atúrọ̀ tàbí èlùbọ́ tí ó ń fi idà kan pa ènìyàn 54 lẹ́ẹ̀kan ṣoṣo. Lótìtọ́ ènìyàn mẹ́ta kì í dúró ní méjì méjì àti pé kò fẹ́ wẹsẹ̀ kò fẹ́ gbẹ̀sẹ̀ kò fẹ́ sásẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kò lè ní àṣeyọrí. Ìròyìn kúmọkùmọ náà lẹ sì ń gbọ́ o, ẹ wá polówó ọjà yín. Ṣùgbọ́n lẹ́yìn tí Anthony
no Àmọ̀tẹ́kùn ti ṣe ìdájọ́ ní ilé ẹjọ́ tí àwọn òyìnbó aláwọ̀ funfun dá sílẹ̀ lórí ikú tí a fi pa ọkọ Táyélolú Òmùdá lọ́wọ́ fi gbáná ẹ̀ lórí àmọ́ agbárí ìkan ìmọ̀re Sadness Ìrẹsà Spartacus Nahoro Hollywood ni pírẹsidẹ́ǹtì Mugambo wá gbọ́ ọ̀rọ̀ náà ló gbé ọ̀rọ̀ náà kan rí bíi pé ó bá àwọn Hollywood tán pé gbogbo òṣèré onítìátà ní ìlú Áfíríkà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ẹkún àsunrìn ní àsùndá wọ́n gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí sun ẹkún àsunrìn ní kété tí wọ́n bá ti sin òkú Fatai Yusuf ọkọ olóyún tán fún ìtanràn ìwà apani àti ajínigbé tí Mr. Latin wù. Ẹ gbọ́ orin ọdẹ tí Anamáyọ̀wá kọ níbi òkú Fatai ọkọ olóyún. Ọkọ olóyún kò dárayá kó wojú ilẹ̀ kó rántí ọmọ ẹyẹ àlùkò ti rókun yá o kò lè dá wa lóhùn. A fi àsìkò yìí kí ẹbí ará àti gbogbo òṣìṣẹ́ àti gbogbo ọmọ Nàìjíríà pátápátá lórí ikú bàbá wa Alhaji Dr. Abdulfatai Yusuf ọkọ olóyún tí wọ́n ti lọ sinmi. Iwájú tí ẹ̀kọ́ ojú sí kò ní bàjẹ́, ẹ̀yìn tí ẹ fi sílẹ̀ kò ní dàrú. A sọ fún yín wípé ó dìgbà, kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí kò ní rọ̀run, ó dìgbére o. Tó kò fẹ́ wẹsẹ̀, kò fẹ́ gbẹ̀sẹ̀, kò fẹ́ sásẹ́, irú ẹni bẹ́ẹ̀ kò ní mọ scores. Evangelist Anamáyọ̀wá ló kọ ìròyìn yìí fún wa nígbà tí Dr. Sister Apostle Auto Bola aka Ògèlètì Ọyàn tí Kamọláyà Bíòkè prophetess gbẹnu sí ni ó tú ní èdè Ẹ̀gbá sí èdè Caribbean. A kì í ṣe mọ̀ tí wọ́n bá béèrè wípé ta ló ka ìròyìn kúmọkùmọ sí etí ìgbọ́ yín láì gba àṣẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá DSS. Ẹ sọ wípé èmi ọmọ yín ni Lord of Ìrọ̀lábí lògbòlògbò lálà sí ẹni pọnmi àbọ̀ ń wáyọnu. Justice Olóríbíìlù Ègùn ló kà á fluently sí etí ìwòran yín, gbogbo wa ni kí ẹ mú o. Tó mo wí fún yín lẹ́ẹ̀kan wípé gbogbo ẹ̀yin aláfẹ́ ayé ẹ má gbàgbé nípa Lafonky Field Beauty and Confidence Beauty Skin and Care Palace. Wọ́n wà káàkiri gbogbo àgbáyé. Spa and salon ó wà níbẹ̀ bóyá facial treatment lẹ fẹ́ ṣe, pedicure or manicure fún ọkùnrin, hairdressing salon, makeup, skin care products. Lafonky ní jọ̀ọ́. Consultation is free worldwide. Ẹ wá fẹ́ pè wọ́n, ẹ pè wọ́n sí +141 02 40 83 69. Lafonky ní jọ̀ọ́. Gbogbo aláfẹ́ ayé àti àwọn ìyàwó ènìyàn ńláńlá ni wọ́n patronize Lafonky Beauty Skin Care Palace. Ẹ lọ síbẹ̀ kí ẹ̀yin náà dán wọn wò. Ṣé ẹ fẹ́ gbọ́? Lafonky ló sọ màmá yín Esa Proud di pupa lẹ́yìn tí ó ti bẹ̀rẹ̀ sí ní ta ilé ní ìlú Turkey. Tó ó wu ni kí a pa ajá ní Mushin, àwọn Kàlàbá ni kò jẹ́. Ìyókù tún di ní ọjọ́ mẹ́jọ. Imú yín ni kí ẹ máa fi mí o. Ẹ má gbàgbé láti subscribe, láti share, kí ẹ comment nítorí pé àtìlẹ́yìn yín náà ló gbé ìròyìn kúmọkùmọ ró. Ẹ ṣé, ìyókù tún di ní ọjọ́ mẹ́jọ. Ẹ ṣé o.